Nurse Kofoshi. Pastor. Nurse Kofoshi. Pastor. Tẹ́lí orúkọ yín yẹn. My good pastor. Orúkọ yẹn kàn máa ń dá mi lọ́rùn. Nǹkan máa ń blush fún mi. Orúkọ yẹn máa ń Nurse Kofoshi. Pastor. Tẹ́lí ìmúra yín ègò ó máa ń dá mi lọ́rùn lọ́tọ̀. Ìṣẹ̀lẹ̀ pé àwa kan lọ mú nọ́ọ̀sì lórí wáyà àgbò wa. Ṣé mo kọ́kọ́ kọ́ṣẹ́ ní Congo? Nígbà tí mo kú bẹ́ẹ̀ mo kọ́ṣẹ́ ń bọ́m̀bè. Gbàgbọ́ wò pé iṣẹ́ yìí ọkọ̀ ọ́pẹ́rẹ́dì tó mú àpọ̀dà sí gbáàgì lọ́pọ̀ parí. Gbáàgì èwo ń bẹ̀? Gbáàgì kan náà. Níbàdàn. Ìbàdàn tíátíá. Ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ ìparí. Gbogbo tá a sọ nínú ilé ìwé ẹ máa gbàdúrà ẹ máa gbà egungun ayé gbọgbọdọ lọ́wọ́ máa lọ fún Àmín Jésù. lọ́wọ́ á wà pẹ̀lú Àmín. adé ṣe aláàbò Àmín. Jésù ló wà. Àmín lórúkọ Jésù. Pásítọ̀ bọ̀ tí bàṣẹ wá pé mi fẹ́ ṣe mọ́ jí òní iṣẹ́ ló ní pé kẹ́ máa lá mi o. Èwo ló ń jẹ́ lánàá èdè yìí wò. Ó ṣe mi pé kẹ́ máa rún mi. Gbogbo ẹgbẹ́ ìgbà tẹ́ ẹ̀ ń sẹ́nu ní. Àlọ́ ṣe bí kẹ́ máa fọ́ mi. Nurse Kofoshi. Ẹ fẹ́ fọ́ mi. Ẹ̀jẹ̀ Jésù ó ti yọ bàjẹ́ níta. Kò sí kíníkíní kọ̀ọ̀kan. Èmi kò lè jẹ́ ẹdìyẹ ṣé ẹ bẹ́ ṣe wò mí èmi kò cover with blood of Jesus. Ó cover everybody. Àbájá tí mo ti cover mi rọ́kọ́. Mi ò rí ọkọ. Nurse Kofoshi. Ẹ máa gbàdúrà. Bíbélì ní ẹ máa gbàdúrà kẹ́ máa gbàwẹ̀ láì ṣàárẹ̀. Ẹ kò sọ̀rọ̀. Ẹ ṣe pásítọ̀. Ẹ kú ẹ dìde ẹ pẹ̀lẹ́. ẹ dìde. Ọkọ alálùbáríkà ọkọ ayọ̀ Ọlọ́run máa pèsè fún iṣẹ́ rírè mi. Àwa ti dé. Ibùsọ̀ ṣe tẹ̀ rí ọ̀rọ̀ yóò tẹ̀ kò bá ká máa dá ẹ̀gẹ̀. Ṣé rí ìjọ tí mo ti gbọ́njú báyìí kí tẹ̀ tó gbọ́njú kọ́ kí tó lajú nínú ẹ̀jẹ̀ yàrá máa sọ pé Jésù ń bọ̀ o Jésù ń bọ̀ o Jésù ń bọ̀ o. Mo sọ pé tí Jésù bàbá àdéhùn ọkọ dé ní ọjọ́ Jímọ̀ ṣé pé Friday àwọn kan máa lọ ṣòru àwọn kan máa lọ jó stripper àwọn kan máa ṣe dọ́gì tí Jésù bàbá àdéhùn adé club. Nurse Kofoshi. Ó máa kó gbogbo wa ní ọdún ọ̀hún. Nurse Kofoshi. Jésù òdèdè ọ̀la. Nurse Kofoshi. Èyí ní tó kún tẹ̀sán náà kó rọ̀kọ̀ gidi fẹ́. Kí ló jẹ́ stripper? Kí ló jẹ́ club? Kí ló jẹ́ kí? Wọ́n ti ń kí lọ́wọ́ tẹ̀lé ń bọ̀ ọ̀ka. Ẹ má bínú. Ẹ bá fẹ́ lọ́kọ̀ gidi ẹ máa gbogbo ẹ̀mí gbogbo ọkọ̀ yẹn máa kó sọ́dọ̀ Jésù ni. Jésù ló lè ṣe é. Gbogbo tẹ̀ ń fọkọ̀ sí yẹn tó jẹ́ kọ́kọ́ wá náà nìyẹn. Bóyá dẹ̀ ti wá aṣọ ti lé wọn dànù àkúmọ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ náà. Nǹkan tí mo sọ pé ṣé bí a ṣe ń wò mí gan-an bí a ṣe ń wò mí ṣé pé sọ́dọ̀ àkọ́ pé cover with blood of Jesus èmi kò dé fi ẹ̀jẹ̀ yẹ ṣé òun kí máa ṣe báyìí fún yín nù. Nurse Kofoshi. Ẹ gbogbo fi tẹ́ ẹ̀ lọ ẹ̀ lọ́dọ̀ tèmi o kò sọ no go area ni kò sọ náà. Mọ̀mí ò máa bínú. Àní no go area ni kò sọ náà. Mo lè ṣe sẹ́kọ́ndì. Nurse Kofoshi. Pásítọ̀. Egungun ayé lọ́lọ́run máa yọ fún yín kò ń ṣe èmi. Ẹ̀yin náà ẹ máa wá ṣọ́ọ̀ṣì déédéé ẹ máa gbàdúrà ẹ máa sanwó ọrẹ ẹ sanwó ìdá mẹ́wàá ẹ san gbogbo ẹ̀ Ọlọ́run á gbàdúrà yín náà. Ọ̀sán ń bọ̀ lọ́rọ̀ kan ṣé yín pásítọ̀ tí ọkọ mi bá fi dé gọ̀ọ̀gan ṣàpẹ́ ẹ̀yin sọ pé ẹ̀yin wọ́n ti gbé mbágò lẹ́yìn mọ́mjí o ẹlẹ́dàá máa dà fún yín ẹ̀yin gbé mbágò lè pásítọ̀ ọlọ́dẹ pé pásítọ̀ wù mí ṣe tí ọkọ ìbá wa dé gọ̀ọ̀gan ṣe rí owó rẹ̀ mo ní owó ọkọ ní kò ní aláìní màá ra sọ́dọ̀ sí ṣọ́ọ̀ṣì màá gbẹ́ bọ́ọ̀ ṣe pé táwọn bẹ́ẹ̀ mọ mi jọ Sunday àwọn ọmọ yìí ló máa ń gbé káàkiri àdúgbò màá tún gbẹ́ bọ́ọ̀ sí ṣọ́ọ̀ṣì ẹ ṣáà ti rí owó ó wà lójú báyìí lọ no problem ẹ ti gbàdúrà fún mi ẹni ọkọ ń bọ̀ bọ̀ ká sọ pé wèrè ló wá ń kọ́. ara ẹni ẹni lè fi kọ méje ẹ gbàdúrà sọ́lọ́run kẹ́ ẹ gbàwẹ̀. kò sí àlà. egungun ayé lọ́lọ́run máa yọ fún yín náà. no problem no problem. ẹ ṣe pásítọ̀ ẹ ṣe o ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ̀lẹ́ ẹ rọra. nọ́ọ̀sì Kofoshi ẹ máa lọ Ọlọ́run aṣọ yín Ọlọ́run á wà pẹ̀lú yín. no problem. Ọlọ́run á dúró tì yín. pásítọ̀. ẹ̀mí Ọlọ́run aṣọ yín délé àtàlàáfíà. no problem. Jésù á wà pẹ̀lú yín. no problem. Jésù á dúró tì yín. Ọlọ́run kù sùúrù lọ́run. Ọlọ́run lè dòdà sínú ìjọ yìí náà kò ní jẹ́ kí agbo Ọlọ́run tún bọ̀ ọ̀rọ̀. Ọlọ́run ní kẹ́jẹ́ Jésù ti kọ́ bà mí. Kò tún fún mi ní owó Ọlọ́run ó lè rí pé iṣẹ́ nọ́ọ̀sì mo dìde kọ gọgọgọ báyìí. Ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ kún ẹ lẹ ẹ rà. Ẹ dúró
inú mi dùn pẹ́ rí ni kí ló dé ìgbà sọ̀rọ̀ bọ̀ ilé kẹta bẹ́ẹ̀ mo ti ń gbóhùn ẹ̀yìn àtẹ̀yàn mo pè ṣùgbọ́n gbà tẹ́ wá jọmọ́ ẹgbẹ́ yìí nìkan ni ẹ kú kíkú tó dé irú yín tí Dangote ti pa á tó 10 lójú mi àwọn sí 20 ònúkà ikú lẹ́bí ṣeré yìí tí màsíìnì bá ń bọ̀ sáwọn tó ti mu sọ̀kù gọ̀tọ́ tí yó wọ́n kọ̀ọ̀kan lù ẹ́ kọ̀ọ̀kú dànù tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ máa lọ lé yín lẹ́wọ̀ jẹ́. ẹ wò brọ́dà ẹ má bínú jàre pẹ̀lú yẹ́lò ṣé olóbùkú màkọ́ ló wà bẹ́ẹ̀ yẹn ó sọ fún mi pé òun ní oyún mẹ́rin èmi ni mo ti ṣàyẹ̀wò fún mi dẹ̀ oyún mẹ́rin lónìí ó lè ní ẹkọ́nọ́mì ìlú yìí ó kò lè yẹ kóun bí mẹ́rẹ̀ẹ̀rin kí bóun yọ méjì kú ọbẹ̀ á lè tó sọ̀rọ̀ price mo ti bá negotiate mo dẹ̀ yọ oyún méjì kú ọbẹ̀ tán jẹ́ kó fún mi lọ́wọ́ mi ló bá gbọ́n yín ó sọ fún mi pé ẹ máa ṣe transfer lẹ́tà mi kọ́ra sọ pé òun ò lówó pé òun kò gbé mi ní gógó ní òkèlè bóun jọ yún ẹ̀ ìkọ́ra ẹ̀ ló ń mú mi bọ̀ ìpè olóyè kí n máa sọ bí òkú kí o fẹ́ mọ́ sáyé. ẹ báyọ̀ yọyún ẹdún ẹ̀yin ogolo bá yín gbọ́gbọ́ ẹ̀wọ̀n lẹ́bí ṣeré nọ́ọ̀sì kan yọyún mọ̀ ẹ má wàá sọ mọ́ ẹ má wàá lọ lé yín báyìí ó ti yé yín. àbẹ́yìn ni. kí náà ní kíni. fine boy ni ìwọ mi tún gbé kò sí ẹ pásọ sọ pé mo máa rí ọkọ ní àìpẹ́. bó bá jẹ́ ìyàn àti pásọ yín ẹ ti ṣì wàhálà ẹ̀ rí mú rárá ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ mú kankan rárá ṣe rí èmi tẹ̀ ń wò yìí ilé ti kún ẹ má jẹ́ tọ̀ yìí 5 ni mo rí tó ṣì ń sáré kiri bíi 2 lọ skul. mo máa ṣe number 2. ẹ̀yin máa ṣe number 2. bẹ́ẹ̀ ṣe wò mí mo ní owó make you proud ni mo ní owó ọlọ́nkẹ́mi ìdíṣẹ́ náà sí ọkọ nìkan ní kò lórí ẹ̀. kí ló kó kan lẹ́ẹ̀kan. not go for she. kò gba wèrè níyàwó mi ànórí yín bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ ṣe wò mí mo ní owó ọlọ́nkẹ́mi ọlọ́ngbàdúrà mi lórí iṣẹ́ nọ́ọ̀sì àwọn òkè proud ni ṣìkìṣìkì máa mi owó dé owó rè ṣé bẹ́ẹ̀ ṣe wò mí ẹ kàn máa lá mi lọ kẹ́ máa rún mi lọ kẹ́ máa fẹ́ mi lọ ẹ wò mo lè ṣe kódà kó jẹ́ ìyàwó 4 lẹ́ni máa ṣe 5 kó jẹ́ 5 lẹ́ni máa ṣe 6 owó ìwà mo máa tọ́mọ fúnra mi. ànẹ́lẹ́wọ̀n ni ẹ wá wo àmọ̀ràn kan tí mo lè fún yín àtòrè kan tí mo lè ṣe fún yín pé ẹ lọ apá òsì. ọkọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an kúkúrú pupa gúngùn gbogbo ẹ̀ ọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an tí a bá di débẹ̀ ẹ kàn mú ìtẹ́ fẹ́ mú ọjọ́ rẹ̀ dín yẹn pè. bọ̀dá yẹn lò mí ní jẹrẹ yín. èmi kàn ní mí ní jẹrẹ yín lọ ayé yóò dẹ̀ ní dá. ẹ̀ẹ́dẹ̀ ni kú síbi gidi ẹ máa kú sí tikọ́ta ẹ máa kú sínú omi ọgbà ayé. ẹ̀yin náà ní kú síbi tó ti máa rí yín sí ẹ̀yin èèyàn rádaràda yìí ẹ wọlé lẹ́yìn ẹ wọ̀ ọkàn ìwé o. kò fọ́ sí ìdán sọ̀fà o torí pé mo bá ọkọ kí ní burúkú tó níbi ìtalámọ́ yìí òun náà kò sí wèrè ọlọ́run tí ọkọ mi bá máa fi dé báyẹn kí n tíráfù kò tó wá mi délé o eléyìí lọ́wọ́ sọ pé èmi jẹ́ akọrin ọ̀run kò sí mi ní jẹ́rẹ̀ bọ̀bọ̀ ìgànmọ́ bọ̀bọ̀ èdè fàyàn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ kò sí wèrè. mo fi bọ̀dá mi lẹ́yìn ní kí tó jáde láàárọ̀ ni. bọ̀dá ẹ ló sì mọ́ta ẹlẹ́dàá mi àti bọ̀dá ẹ mọ́ta padà. ìtẹ̀wé sọ̀rọ̀ kan fún yín. àǹtí mo ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀ mo ní bọ̀dá kan báyìí. wọ́n ní àwọn láìkì yín gan-an. wọ́n ní àǹtí mi ti bá àǹtí mi sùn. wọ́n fine wọ́n beautiful gan-an. ẹ̀yin ará ilé wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé mi ò lè ní husband ní mọ́ọ̀tì inú wíìkì ni mo ní husband. àlùṣe. pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa ó dẹ̀ ti sọ fún mi pé mo máa padà rí husband. àlùṣe. go and call my husband. okay. call my husband. kí tẹ lọ cat ké ni wọ́n jẹ cat ké. mo ní bẹ̀rẹ̀ lásìkò bó sì bí o mo fẹ́ lọ́rẹ́ ojú gbogbo ayé yìí lọ. mo ní bẹ̀rẹ̀ lásìkò bó sì bí o mo ní bẹ̀rẹ̀ ojú gbogbo ayé yìí lọ. ìbẹ̀rẹ̀ ayé dàbí èjì òwúrọ̀ mo máa ní bẹ̀rẹ̀ lásìkò bó sì mí. How are you? Fine, thank you. How do you do? Gbogbo ọlá dúdú ní Nàìjíríà. That's very well. Àríkẹ́ ní gbogbo ọ̀rọ̀ mi pé títí ìwọ mú wèrè wọlé wá bá mi. ìròyìn àwọn fún àyàn àti bẹ̀rẹ̀ rojú wọn ni. No. Look at me. This is Ambassador, Comrade, Chief, Mrs. Dr. Elewura Damadugo.
I'm the one that saw him. That is a sister nurse, not sister, because he's a doctor nurse. So yeah, I just came in where àti wo nurse ni. Mo yẹ kí ẹgbẹ́ mi náà doctor ni mí. Mo sì wí bí àti doctor àti tíṣà àmì àti nurse. Ẹ̀ka ẹ̀ ní ààrẹ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Pé mo fẹ́ máa fẹ́ ara kan máa tọ́ bẹ̀sẹ̀ bà. ká máa gúnra wọn. Ká máa rúra. Ẹ kò sí dànù. Bí pásítọ̀ kan bá sọ pé mo máa rí ọkọ gan. Ṣẹ́jọ ṣé irú wẹ̀rẹ̀ tí wọ́n wà wájú mi ní pásítọ̀ sọ pé mo fẹ́ ìpàrẹ́ mi ní sọ táìsì fún pásítọ̀ àmọ́. Kódà mi ní sọ táìsì, mi ní sọ páìtì, kódà mi ní sọ owó bọ́ksì àmọ́. No. See, honey, when we answer the orange that is so the orange that is so ọsàn tí ó bá ní gbajúmọ̀ tí ó jágbọ́ tí ó bá ní ọsàn tó bá ní gbajúmọ̀ tí ó gbọ́ ẹ̀yìn ọkọ̀ púpọ̀ ló máa fẹ́ mọ́ so you I love you torí tọrùn that's how you do. Ọlọ́run ló sọ pé nítorí kárátà yìí kí tó fẹ́ sọ fún yín pé bóyá kẹrin lọ ẹ bó ṣe gbá ọwọ́ mú tẹ bá gbá ọyàn gọ́gọ́ mú àmúbàjẹ́ lé bá. Gbẹ́sọ̀ kòkó kọ́ jásí ṣọ́ọ̀bù dáná kòkó. Àríkẹ́ ìwọ gbé wèrè tó ti jájà wà bá mi lé ẹlẹ́dàá ní agbèrè wà wà bá ẹ. Dáná kòkó no this is what is going to happen. Look at me as a nurse doctor nurse. The qualification is highly competent. Do you understand? It's me doctor. I mean, it's not me. Ẹ múra yín bẹ́ẹ̀ kẹ́ ẹ gbà báyìí. Kó wọ gbọ́nà àwọn sì lé gbọ́nà kó tì sínú gbọ́nà báyìí kó padà sí ìlú wọn. I will not go. Láyé I cannot post it away. Bọ̀bọ̀ sì ń lọ sọ́fà o. I love you now. Babe, I love you now. Ọdún yàrá. Bọ̀bọ̀ sì yóò máa sọ fún ọ irú eléyìí. Wọ́n lé mi ní sọ́dáìtì fún pásítọ̀ mi mọ́. Mi ní sọ́dáìtì, mi ní sọ páìtì, mi ní sọ bọ́ksà gan. Mo sọ́dáìtì lọ́jọ́ ní máa rọ́kọ̀ tàbí tó fẹ́ padà rí ọkọ̀. Ó jẹ́ wèrè tó jẹ́jẹ́ láàárọ̀.